زيارة أهل الله ربح لزائر بإخلاص قلب بل بإخلاص نية بإخلاص قلب بل بإخلاص نية زيارة أهل الله ربح لزائر بإخلاص قلب بل بإخلاص نية بإخلاص قلب بل بإخلاص نية. báyìí ìjọ àti àjọ àti ẹwà àjọ ní ǹjẹ́ wọ́n pè lájọ òní tó ń kálukú fi ń tọ́lọ ń fún láǹfààní tó fi dá sí. ǹjẹ́ máa ń pè níjọ ni pé tí a lè lé ìtọ́ ọ̀bá ti wà ń bẹ́ẹ̀ o lẹ́tọ̀ọ́ ọbẹ̀ ni àjọ kan ni wọ́n àjọ níjẹ́ foundation àjọ tó jẹ́ pé ànábì sọ́dọ̀ bí ìfẹ̀bọ́n sùúrù pé yẹ́dùn lọ́ọ̀ ìmáà lè jẹ̀mọ́ ibi tọ́rẹ̀ tí máa rí kò lọ́wọ́ náà ibi àwọn tí ń bára wọn ṣe ń torí ọba àdẹ́dà tí ò sì lú tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣe ń ṣe àjọ ni wọ́n dìde pẹ̀lú ìròyìn tó pọ̀ pé ìtúnkálukú ní àjọ máa dájọ́ ṣùgbọ́n ẹjẹ́ á fèsì àwọn àfẹ́sìn kọ́ máa rẹ̀wọ̀n ká máa kún tí ẹ̀ máa rí a wípé àwọn ń gbọ́ wá sí yín o à ń sáǹfààní bí ń tẹ́ ń sọ o ṣùgbọ́n ustad bó lára yín ṣé ẹ̀ máa nọ́ọ̀sì nìkan ṣé ẹ̀ máa fura pé kìnnìkan ọ̀dà ìdàkùn ó lè dọ̀la tẹ́lómi ọmọ sọ̀rọ̀ yín sọkúsọ bó lẹ sí gbèsè ayé yín so gbogbo àwọn dáadáa tí wọ́n jọ ń ṣe láìra wọn bẹ Nàìjíríà wọn bẹ ń ta gbogbo ibi tí wọ́n rí wọ́n wà ní lórílẹ̀ Ọlọ́run ọba dẹ́dà kọba dẹ́dà ọmọ fìbínú ẹ̀bá lò ọjọ́ gbogbo wọn náà Ọlọ́run ọba jẹ́ kí wọ́n tó tán tí wọ́n èèyàn lè tó tán o ṣùgbọ́n jẹ́ wọ́n tó tán àjọ wàhálà tí ó dé tó fi jẹ́ pé wọn kò sẹ́ni tí ó lè gbọ́ bùkátà nù wọn àfi tí wọ́n bá mọ́rọ̀ rẹ̀ lọ fi fíṣẹ̀bílẹ̀ mọ́sálásí tí ó wà dájẹ́ láàrin àwọn kọmití kò ní ẹjẹ́ àdákọ̀ ẹ̀ torí ohun déédéé tí máa ṣe dára tẹ́lẹ̀ kó tó kọ́lọ̀ méléèdè kò ní ẹmẹ́jẹ́ àdákọ̀ ìjà tí wọ́n jà náà tí wọ́n ní torí kẹ́kẹ́ gbà máa ní akọ́kọ́ ẹ̀fẹ́ tó láti rí ní akọ́kọ́ àwà lẹ́ Ọlọ́run sí ráníyàn ọwọ́ sásán àti Ọlọ́run ó di àti Ọlọ́run ó mú Ọlọ́run má fi kankan bá wọn lò bẹ́ẹ̀ Ọlọ́run náà sí lònà Kùránì fánàbí ó ní máa wá dá akàrọ̀ búkà wà máa kọ̀lá àtàòdíhù la yakunu illa bainal mutahabbina ká máa dágbére fún ni láàrin àwọn olólùfẹ́ ní tí máa ṣẹlẹ̀ àwọn tó ti ń lọ inshallah Ọlọ́run tó já pàdé ayọ̀ Ọlọ́run ó dìnà lọ́dọ̀ àwọn rẹ̀ wà máa kọ́là kìláhù la yakunu illa bainal mutabaghidina wal mutaghadibina láàrin àwọn tí wọn ọ̀gbá tara wọn olóhun tí máa ṣẹlẹ̀ ọba dẹ́dà ní àtọ́lọ́run ó mú àtọ́lọ́run ó di ní fìbànújẹ́ bọ́wà nàbí lòun ọ̀pọ̀ ti kọ́lọ́run ọjọ́ àtọ́lọ́run ó di àtọ́lọ́run ó mú kọ́mọ́ fi kàkà bá wọn lò láàrin méjèèjì kọ́mọ́ pọn alẹ́kùn láyé ń bí kọ́mọ́ tí wọ́n bá wá dálìkì àmọ́ jílì náà wà nù tí wọ́n fi sọ pé ẹ̀tọ́ sí Firdaus. Bismillahir Rahmanir Rahim, alhamdulillah, salatu wassalamu ala rasulillah. Adúpẹ́ fún Ọlọ́run, àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa sallallahu alaihi wasallam. Alákọ̀ọ́kọ́ bí àwọn àfáwà ṣe máa ń ṣe àdúrà òun náà ni a ṣe ṣe fún yín. Ṣùgbọ́n ṣáájú mo bẹ Ọlọ́run fún àwọn àfáwà, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ lórí dáadáa. Ọlọ́run a bẹ Allah subhanahu wa ta'ala gbogbo dáadáa tọ́lọ́run tí ń fi ń ṣe sábàbí ẹ̀. Ọlọ́run má jẹ́ kí ẹ takú sọ́nà bí èéfín Ọlọ́run. Tí ń bá lọ dáadáa báyìí, Ọlọ́run dákun à ń bẹ Allah subhanahu wa ta'ala àlékún orí àlékún dáadáa Ọlọ́run máṣe àmì bá ní ṣe fún yín. Gbogbo ìtẹ́ wa dáwọ́lé yìí Ọlọ́run bá ní fún yín láṣẹ yọrí ṣe lórí ẹ̀. Tẹ́ bá wá ṣe gbogbo ẹ̀ náà tán aljanna Firdaus àtàwọn àti náà ní kọ́lọ́run fi ṣe wá lẹ́sìn lórí. La hawla wala quwwata illa billah. Àwa bẹ̀ Ọlọ́run fún àwa àjọ yìí tí àwa bẹ̀ àwọn àfáwà àjọ àbí Allah subhanahu wa ta'ala Ọlọ́run máṣe bá ní san yín ní ẹ̀san lórí. Ẹ̀san tí èèyàn máa ń rí látara pé èèyàn wá ṣe ziyarọ̀ èèyàn tó tún wá jẹ́ àwọn àfáẹ̀sìn àbí Allah subhanahu wa ta'ala Ọlọ́run má dùn yín ládàá rẹ̀. Àwa bẹ̀ Ọlọ́run ọba fún yín ẹ ti tàn Ọlọ́run má jẹ́ tán láíláí, ẹ ti tàn Ọlọ́run má jẹ́ tán láíláí, ẹ ti ga Ọlọ́run má jẹ́ wálẹ̀. Àwa bẹ̀ Allah subhanahu wa ta'ala fún àfọ́rọ̀d ẹni tó jẹ́ nìkọ̀ọ̀kan nínú àjọ yìí gbogbo dáadáa tọ́lọ́run ọba tó ṣe fún kálukú má jẹ́ kó dìbàjẹ́ láíláí. Ayé ìfọ̀kànbalẹ̀ wa
ọlọ́run má jẹ́ kí ìpayà má jẹ́ rọ́pò rẹ̀ ààyè ìpayà wa ọlọ́run dákun bá ní sọ́ọ̀dì ìfọ̀kànbalẹ̀ àwa bẹ̀ Allah subhanahu wa ta'ala fún àjọ náà lódìdí ọlọ́run má jẹ́ owó láíláí ọlọ́run má jẹ́ owó láíláí ọlọ́run bá tó ń fún yín ní àṣeyọrí ṣe ọlọ́run jẹ́ kẹ́ túbọ̀ máa tẹ̀síwájú lórí dáadáa eléyìí tí ẹ tún wá ń wò wájú pé yóò tún jẹ́ àǹfààní fún gbogbo umma islamiyya ọlọ́run mọ́ṣẹ́ máa ń bá ní fún yín láṣeyọrí ṣe lórí ẹ̀ la hawla wala quwwata illa billah àwa bẹ̀ ọlọ́run ẹ ti wá báyìí ọlọ́run bá ní ṣọ́ yín padà láyọ̀ àtàláfíà jẹ́ kẹ́ délé láyọ̀ kẹ́ bálé láyọ̀ àwa náà tẹ́ fílẹ̀ kọ́lọ́n jẹ́ káwa náà wà dáadáa la hawla wala quwwata illa billah. Jazakumullah khairan. Kọ́lọ́n kó wá ṣe fáwọn afáwa. Ètò yìí náà ni Flag Bearers of Sunnah. Wa jazakumullah khairan wa barakallahu fikum. Assalamu alaikum.